الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Allah ojúmọ́ fún mọ́ o ojú ayọ̀ ni kò jẹ́ o ọba aláàánú ọba tó tóbi jùlọ ọba tó tó sìn ní ọ òbí ọ ṣọjọ́ ìní lọ́jọ́ ayọ̀ ṣọjọ́ ìní lọ́jọ́ ìdùnnú. Allah 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 la ilaha illallah 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 la ilaha illallah. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam. Ojú yìí bí ìfẹ́ mọ̀ ojú rẹ̀ bí kankan. Wa alaikum tẹ́sí. Ọlọ́run náà ló tẹ́sí náà wà lórí ìjòkó yìí. Anakunla sa. Ẹ̀pẹ̀lẹ́ ẹ̀jòkó 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 ẹ̀pẹ̀ ìjòkó ẹ̀jòkó Anakunla. ẹ̀jòkó ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kúnrè tí ẹ̀ wá dààmú sí wa ẹ̀jẹ̀ tó débi. Àwọn èèyàn náà ló dàrẹ́ tì ní wá sọ́dọ̀ yìí. Bàbá. Iná kan jó mi lábíà. Iná. Iná ń jó mi lábíà aṣọ gidi ẹ ṣe ń rí mi ni. Ṣé rí bí mo ṣe wà yìí ọ̀gá mi kan ó máa náà ìsinsìnyí tó pọ̀ jù. Ẹ̀pẹ̀lẹ́ Wọ́n jẹ́ èèyàn pàtàkì. kí ló wá ṣe lọ kí ló dé. Kò sí wọn kí ń jà mọ́ ní ìhìn àtọ́. Ìhìn ti ṣe láburú ọmọlàkejì. Ọlọ́run. Àmọ́ àìsàn kékeré kan ló wà kọ wọ́n. Kò síbi tá a ti gbé wọn dé. Àmọ́ nígbà mi wá béèrè pé kí ló dé àwọn nìkan ká tún tẹ̀sán lébọ̀. Táwọn dókítà náà ló sọ̀rọ̀. Ẹ wò ó bàbá. Ṣé nǹkan tí mo fẹ́ ṣe fún mi tí mo fẹ́ fẹ́ ṣe fún mi ìfẹ́ kí ọ̀gá mi kú. Èèyàn orí ni yóò. Mi ìfẹ́ kó kú. Èèyàn orí bíi tìyìn ó ṣọ̀rọ̀. Nítorí tó bá kú máa dùn mí. Torí pé kí ni òun ló jẹ́ kí n dé ìyẹn inú ayé lónìí. Kò ní àmọ́ àìní rẹ̀ náà tó máa fi ń ràn yàn lọ́wọ́. Kí ló kọ wọn? Ọ̀gá mi dáadáa nù. Musiliu Ajikanle ọ̀gá mi dáadáa nù. Ajikanle. Ó máa ti tó àsìkò láti kó gbà wọ́n báyìí tó ti wà lórí àwọn. Tí ì bá ní ṣe tí ì ní ṣe tí ì ní ṣe àárẹ̀ wọn ti wọdún 5. Èyí náà ti kó kú ó gbọ́dù. Gbogbo ẹ̀yẹ lákọ̀wé yìí ó ṣàárẹ̀ ẹgbẹ́ lọ sí rídì ọ̀dọ̀ dókítà gbogbo ẹ̀ lówó yìí. Ó bá tún lè jù wá ní ọ̀rọ̀ China lọ́hùn ni ìwòsàn wà. Ó ti pọ̀ jù. Òun náà ni wọ́n fi dàrẹ́tì ọ̀dọ̀ yín sọ́dọ̀ yín. Kí ló wá fẹ́ kí èmi ó ṣe báyìí? Ẹ ṣe ń sọ̀rọ̀ ni bàbá. Ṣé rí nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sà? Tí mo fẹ́ kẹ́ ṣe fún mi tó máa tẹ́ mi lọ́rùn sínú Ọlọ́run gan tún dùn sí ni pé mo fẹ́ kẹ́ bá mi ṣe òògùn wọn gbọ́dọ̀ mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà àbẹ́ bá mi ṣe tíra ní àbí nǹkan kan wọn gbọ́dọ̀ kú. Ìfẹ́ kó kú wàláì tó tọ́ bá kú máa dùn mí. Mélòó owó ẹ̀dọ̀ láti ṣe ó pọ̀. Ọmọ kan tí ń ṣe fún yín báyìí mo ṣe ń wó ẹ̀yin gan fọláyìn gan aláyìn ìwé ìgbà yìí. Ẹ̀rí ààrẹ tó wà yẹn ń ká mi lára. Ẹ má wọlé màá fún yín tíra kan kékeré ẹ fi tíra yẹn sí wọn lọ́rùn tí wọ́n ti fi sí wọn lọ́rùn lọ́lọ́run ìjọba wọn ò lè kú. Ẹ ṣúọ̀ bàbá wọn ò lè kú. Ẹ ṣúọ̀ wọn ò lè kú. Mo ti gbọ́ ọ. Wọ́n fẹ́ wẹ̀ ní wọ́n fẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ẹjẹ́ kí tíra yẹn máa wà lọ́rùn. Mo ti gbọ́. Bọ̀ yóò ná yín lówó owó tó bá níye àwọn àgbàlagbà ló sọ wọn nábùkù kan. Ó sọ bẹ́ẹ̀ náà ẹni yẹn ẹ̀pẹ̀lẹ́. Ṣé rí mi gangan jẹ́ ṣe rí mi mojókòó yìí owó ló ń sọ̀rọ̀ yìí iyekíye tẹ bá fẹ́ kó jẹ́ màá san. Ẹ mọ̀ kọ́ tẹ́ ṣe báyìí owó yẹn wà nílẹ̀ báyìí. Èló ni. Ó pọ̀ díẹ̀ o 200,000 owó tí mò ń sọ yìí o. Ìbẹ̀rù owó tó jẹ́ kó pọ̀ ẹ sọ bí 1 million ẹ sọ bí 2 million ẹ lọ́n sọ 200,000. Ẹ nífẹ̀ẹ́ nǹkan yín gan tó bẹ́ẹ̀. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni. Kódà ẹ pàtó nọ́mbà yín fún mi o. Transfer lẹ́ẹ̀ṣì ni. Transfer mo fẹ́ ṣe. Kò sí wàhálà
ẹ pé 299 mò ń tẹ̀ 56 mò ń tẹ̀ 88 orí báńkì wo Zenith ni Zenith ni Alhaji Latif ọlọ́run tó ń sìn ọ̀dà mo ti sẹ́ndì ẹ̀ ó ti lọ. tí bá rí ìgbà mọ́ yóò dùn ó ti wọlé tí àwọn èsì náà ẹ ṣàfihàn sí wọn lọ́wọ́ ẹ tí wàá ti fi sí wọn lọ́wọ́ kò sí wàhálà ọ̀ ní kí n fi sí wọn lọ́rùn wọn gbọ́dọ̀ kú o wọn gbọ́dọ̀ kú o. ẹ ti ti lọ́lu. àtọkùnrin ọ̀dà o sàwọn ọlọ́kùn. wa alaikum salam ọ̀pẹ̀lẹ́. bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dha alladhi yashfa'u illa bi'iznihi ya'lamu ma bayna yadayhi wa ma khalfahu ولا يأتون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود سنه ولا عليه العظيم. الله أكبر. lóde ní ọlọ́run ẹ̀rọ wa ẹ̀ mọ̀ kan tẹ́ máa sọ nínú ọlọ́run. ọlọ́run tó sàbí èṣù tó sàbí kí ni ẹ̀ ń pera yín. alákòóyè ẹ̀yin kọ́ ilẹ̀ wáìfà lọ́jọ́ kìíní àná. ìgbà tí wọ́n wá bí nǹkan ṣé mo sọ fún pàgà mi ò gbọdọ̀ kú. kí ló wá ṣe lè. ṣé ọ̀rọ̀ gbọ́ngbọ́n náà ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ́wọ́ mi. mi ò bá yín jiyàn iye bẹ́ẹ̀ pè fún mi gẹ́lẹ́ òun náà mo ṣe kí ni mo sẹ́ndì ẹ̀ sí i. mo padà wá di ẹ mo jọ sí ìta gbé ọ̀gá mi fún wọn náà ọ̀gá mi ti kú. wọ́n kú. Nàdí bàbá náà parí ẹ mọ́ ní gbogbo àyùbá. táwọn ta lè wọ̀ ámúdà àwọn ohun àbí kí wọ́n ti ń pè é pẹ̀lú ẹ̀. Àbí sójà. sójà ni ẹ̀gbọ́n wá ó dà pé ìwọ tún lọ́pọ̀lọ́ ju òun lọ. oníṣègùn àyẹ̀wò torí pé nígbà tó ń jẹ́ náà ló jẹ́ kí o ṣàkíyèsí o. ṣé arákùnrin tó dún wọn yìí ayọ̀ ò balẹ̀? torí mélòó òun náà òun ó ti lọ sí ìgbàgbọ́ ó ti dìbò ó ti mọ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ mi ti jábọ́ lára rẹ̀. òun ṣe òun ní ẹ̀kọ́ tó wáyé tí ò kú ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni bàbá ìrọ̀rùn àmọ́ ọjọ́ tó ń wá mi wá mo ti yí lọ́jọ́ ẹ̀ka ara ẹ̀ ò balẹ̀ tí ó sì bá gbowó náà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kìíní àná yóò tún padà lọ fún ọ̀fẹ́ lọ ṣe gbẹ́kúdé mi ní owó tó gbé padà wọ́n bá ṣàlàyé mi ìtẹ̀fẹ́ kó wọ́n ṣe gbogbo tó mọ̀ pé ìwàlẹ̀ ẹ̀ lọ́gùn ẹ máa ṣàyàn ní kírépì lẹ́nu rẹ̀ ó balẹ̀ arákùnrin tí ọ̀dẹ́ ta ọ̀rọ̀ tó sẹ́ndì alákọ̀wé ni ẹ wá wò kó kó lórí fóònù mi àmọ́ ọjọ́ yẹn tí bá sọ fẹ́ pé àdúrà ní ká máa ṣe fún bàbá àwọn ò ní balẹ̀ gbẹ́kúdé ló ń bá wákàtí àná àwọn àtàwọn sọ yìí mélòó àfa wọ́n máa gbowó sára àwọn owó kárí ẹ̀mí padà tọ́dọ̀ tí mo pẹ́ ni wọ́n jáde láyé. ṣé ẹ̀yí ó lápò bàbá náà jẹ́ ẹni rẹ̀ òun ló jẹ́ ká máa rí wọn tó ń sáká kiri pé bàbá yóò gbọdọ̀ kú bàbá yóò gbọdọ̀ kú. àlẹ́bùrọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹ̀dá òkè ń kú kí nìkan tí ẹ̀dá òkè fi ń kú òun ní iṣẹ́ ire tó bá ṣe. àwọn ọmọ tó bá bí tó bá jẹ́ ìnira wọ́n máa fi dá ọkọ̀ ìgbẹ́mọ lágbájá nì. ẹni tó bá ti ṣe aburú náà kì í kú tó bá já aburú ló ṣe ọmọ lágbájá nì kò ní dá fún àti bàbá ẹ̀ ó gbogbo ẹ ti ṣe gbogbo tọ̀. àmọ́ ẹni rẹ tí bàbá náà jẹ́ òun ló fa ìjókòó yìí lẹ́yìn. ẹni rẹ tí wọ́n jẹ́ òun ló jẹ́ kí wọ́n ẹ̀rín ìfẹ̀lẹ̀ ìdìbò lẹ́yìn. kò sí nǹkan ta ní ta fẹ́ ṣe ìdúkúrò àlá ọ̀ pé òun ló ń jẹ́ òkú lẹ́yìn tí gbogbo wa dáwà bíbá yìí wọ́n ṣe bísímìlà ìfúnná ọ̀la kọ́nà kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. bismillahir rahmanir rahim huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. a kí gbogbo bàbá wa lẹ́kọ̀ọ́ sí. anagunla ẹni lẹ́yìn tá a ti kọ́kùnrin bàbá ní lẹ́yìn tá a ti kọ́kùnrin o tá a kí obìnrin bá a tún ti kí obìnrin àwa náà kíra wa a tún wá kí àwa sẹ́ẹ̀fù èmi àfàlẹ̀lẹ̀ àdùfẹ́ bàbá mi àfàlẹ̀lẹ̀ àdùfẹ́ o kíra mi bàbá láwọn kí ara wọn yìí kí ìsẹ́ẹ̀fù ẹ ṣeun
wọ́n lè ṣe o. mo tún wá tún gbogbo yín kí lẹ́ẹ̀kan sí i. bàbá tó wá láwọn tó kíìlì yín lẹ́ẹ̀kan sí o. ẹ kú ìjókòó. wọ́n ní therefore ibi yóò yìí sí dáhùn. àkọlé wá sí mi tòní. bàbá ní akọ́lé wá ti wá tó ní o. níbo ló wà. bàbá níbo ló wà o. àbẹ́ẹ̀dọ́ alákọ̀ọ́lé wá sí mi tòní. bàbá ní akọ́lé wá sí òní o. níbo ló wà. níbo ló wà. àkọlé wá sí mi. àkọ́lé wá sí wà ẹ nù. dákun níbo ló wà. ẹ gbọ́ níbo ló wà o. bàbá àní níbo ló wà. wọ́n ní níbo ló wà o. láìda àlùbáríkà. níbo ló wà. níbo ló wà. àkọlé wá sí mi tòní níbo ló wà. níbo ló wà. níbi tó bá wà ni ẹ sì sọ fún mi. níbi tó bá wà ni ẹ sì sọ fún mi. ẹ sọ fún mi. ẹ dákun ṣé Sókótó ló wà ni ẹ sọ fún mi. níbo ló wà. afẹ́yìn rúgbè níbi tó bá wà ni ẹ ẹ sì sì sọ sọ fún fún mi. mi. níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. sáàdìrín àní níbo ló wà. níbo ló wà o. ìyá pupa bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀. bí àní níbo ló wà. níbo ló wà o. ẹ̀yin bọ́ìsì níbo ló wà. ẹgbọ́n níbo ló wà o. àwáyé máma kú o níbo nìyẹn wà. níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. níbi tó bá wà ní ẹ sì sọ fún mi o. níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. àwáyé máma kú níbo nìyẹn wà. níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Alábí. kò sẹ́ni tó wáyé tí ò ní kú. bàbá ní ọ̀sẹ̀ ń tó wáyé tí ò ní kú o. gbogbo wa láòkú gbogbo wa láòlọ́. wọ́n ní gbogbo wa láàkú gbogbo wa láàlọ́. àwọn àjọkọ̀ yá yìí. àwùjọkọ̀ yá yín. aláǹsẹ̀ dárò Musiliu à ń Ajíkọ́lé. ṣe dárò Musiliu Ajíkọ́lé o. à ń ṣe dárò ara wa ni. ara wa la ń ṣe dárò o. ẹ ti rí bẹ́yìn Musiliu Ajíkọ́lé ṣe rí. ẹ ti rí bẹ́yìn Musiliu Búfálò ṣe rí o. dákun bọ́ọ̀lù ẹ̀yìn tí ó ṣe rí. bó lẹ́yìn tí ó ṣe rí. ìtọ́ gbẹ̀mí dé àyín lẹ́nìí. nítorí pé bàbá dé yá yín. ìtọ́ ṣe kókó ni. bàbá ní tó ṣe kókó ni kókó. bọ́lá bá sì ti dọ̀rọ̀ ọyàn. bàbá ní tọ́lá bá sì ti dọ́rọ̀ yàn. kókó orí ẹ̀ ní ẹja gbámú. wọ́n ní kókó. kò ní kókó. àfẹ́yìn irú. ànàkùnlá. àní tó gbẹ̀mí dé àyín. bàbá ní tó kó wọn dé yá yín tó ṣe kókó ni o. ọ̀rọ̀ àyàn ni. ọ̀rọ̀ yàn ní. bọ́lá bá sì dọ̀rọ̀ ọyàn. bọ́lá bá dọ̀rọ̀ yàn. kókó orí ẹ̀ ní ẹja gbámú. bàbá kì í ṣe dandan kó jẹ́ kókó a lè mú látẹ̀gbẹ́ náà ká fún mọ́ra wọn. àfẹ́yìn irú. àní kókó ní ẹja gbámú. kókó yẹn gangan ní ẹja gbámú. bàbá ń gbàgbá ọ̀rọ̀ bá dọ̀rọ̀ yàn táwa mú kókó orí ẹ̀ lásán ẹgbẹ́ ọmọ dùn wọ́n ẹ jẹ́ àdì látẹ̀gbẹ́. lórí rẹ ti ń yí mi ṣègbè mi là fọ́ ẹ̀ ṣègbè mi mo kọ́ ń kéwú. bàbá yìí tí mo mọ̀ ní mò ń sọ. ọ̀dà máa ṣe wá sí ìlọ́ngbà náà. ọdẹ ẹ mọ̀ bínú bàbá. tọ́mọ̀ bá ń jiyàn ní. ọ̀dà bàbá ní tọ́rọ̀ bá wá dọ̀rọ̀ yàn kókó orí ẹ̀ lè yàn ń pámú àtún wa mú látẹ̀gbẹ́ náà á tẹnu bọ̀. ẹ dákun sọ yẹ kó mọ kí wọn bá fà rẹ jiyàn. bàbá àwọn tẹ́yìn náà ń sọ yìí náà ti ń bára yín jiyàn. ní ìbára mi jiyàn. ọ̀dà àwọn kókó gan tó wà nù ìyá wọn gan wọ́n bára wọn jiyàn. ẹ dákun bóòní kókó ṣe máa bára wọn jiyàn. ẹ mọ̀ gbọ́ o àwọn kókó ìyá ìbejì kan. ó ti yé mi ìyẹn nínú mainman. bẹ́ẹ̀ ni oyún inú máa ń sọ̀rọ̀ o oyún inú náà ń bára wọn jiyàn. ọ̀rẹ́ sáfù ìyá ìbejì kan lọ́pọ̀ kókó lẹ́nu ọ̀nà dání wọn ìkan kígbe mọ́ mi ìdáàbí òye ìkànnì rárá tó lè ṣe é dádì kan lẹ́nu sọ̀hún ṣé mi ò mọ dádì ni. èmi náà mo gba kí n bọ̀ tó sì mọ̀ dáadáa. ó tún wá ní dádì sọ́ra dádì tèmi tẹ́rín dádì ògá dádì tèmi kúrú kì í ṣe dádì ló máa ń da ọ̀rá borí. lẹ́nu àwọn irun náà. ọ̀rẹ́ dádì ló máa jẹ́ o. ọ̀rẹ́ dádì tí ìbò mọ̀ dáadáa o. kò ní fún wa lókì tó máa jáde o àwọn ni. dákun ìtàwọn oyún inú wa ń sọ táwọn ọ̀rẹ́ dádì gangan kí lọ́ọ̀rá tó rẹ̀ dádì wọ́n ń dàbòrà irú òkì wo ni ò ní fún wọn. bàbá ọ̀rẹ́ dádì irú wọn pọ̀ ń bí báyìí tẹ́ mọ ìyàwó ilé onílé lálẹ́ especially ìyàwó ọ̀rẹ́ yín ọ̀rẹ́ dádì ni o. bàbá ìyún làwọn tó ń ṣe sí náà. tí ń ṣe sí náà tí ń ṣe sí náà. lọ́wọ́ kí wọ́n. ọ̀rá tí wọ́n ń dàborí gangan kì í sọ̀rọ̀ abúrẹ́dì o kọ́ńdọ́ọ̀mù ni. kọ́ńdọ́ọ̀mù lọ̀rá tá ń dàborí. kọ́ńdọ́ọ̀mù ni. lọ́wọ́ kí wọ́n. bàbá kankan ní wàá máa fa sí náà. ògì tí wọ́n wá fún àwọn ọmọ yìí náà
tí bàbá wọn gangan máa ń fún wọn súpọ̀nù ni. Allahu Akbar ọmọ ẹ̀ mọ̀ kéw orí ẹ̀ ti gbé jù àmọ́ àwọn nǹkan kan ní máa fa sí. kí ni ń fa sí náà bàbá. àìmọ́jẹ́jẹ ọkùnrin mi amúyàwó ilé rẹ̀ ṣe sì náà. Allahu Akbar bàbá láì mójójẹ ọkùnrin mi yìí máa múyàwó ilé rẹ̀ ṣe sí náà o. àìmọ́ra mú obìnrin mi àmọ́ ọmọkọ rẹ̀ ṣe sì náà. wọ́n ní àìmọ́ra mú obìnrin mi àmọ́ mú ọkọ ṣe sí.